ẹ̀rẹ́sìn Ọlọ́run ọdọ̀wọ́ ẹni kọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká páyọ Ọlọ́run ká bẹ̀rù Ọlọ́run káwọn pé ó pé ọyá ìjọ kan bọ̀ tán lọ bá Ọlọ́run ilé ayé tá wá ilé ayé tá kún bẹ́ ni kò sí bá sí ní lọ ṣùgbọ́n tá bá kún bẹ́ tán orípa wa ò ní parẹ́ ò tá bá ṣe rere wọ́n máa rántí wà lé rere tá bá ṣàìdá wọ́n máa rántí orí àìdá kálukú ń kọ́tàn nìyẹn ò èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí mo ń kọ́tàn ara mi iná tẹ́ ń gbọ́ iná ń kọ́tàn ara yín kálukú wá wo ìtàn tó fẹ́ kọ́ àbí Ọlọ́run ló jẹ́ ká kọ́tàn rẹ̀ sí wá lẹ́yìn táwọn ọmọ rántí rẹ̀ sí ìgbàtà bá lọ tán wọ́n sọ lẹ́yìn táwọn ọmọ rántí rẹ̀ sí aburú ìgbàtà bá lọ tán ká mọ̀ pé ìkòsí tó gbé ò gbóhun táwọn sí lọ́lá kọ́ọ̀lẹ̀ tí a sì bá pàdé lọ́jọ́ gbẹ̀dàlì kí a mọ̀ báyìí kọlọ́ọ̀bá kọ ma fa ní ṣẹ́rẹ́ṣẹ́ inú Suratu Yasin Quran chapter 36 ayẹ̀lẹ́ kejìlá Ọlọ́run sọ̀rọ̀ fún àmbẹ̀ Ọlọ́run ni inna nahnu nuhyil mauta ọlọ́láwọ̀ Ọlọ́run àwa náà láàjí àwọn òkú tó ti kú dìde nídọ́jí ọjọ́ náà bá pé ọ̀sẹ́nkà tí ó ní jíǹde látàrí Ádámà ẹ̀dá àkọ́kọ́ gbogbo alájíǹde wa naktubu ma qaddamu Ọlọ́run àwa là sì ń kọ gbogbo tí kálukú ṣe síwájú àwa là ń kọ gbogbo dáa sí náà ti kọ ní táà jẹ́ ilẹ̀ ìrántí má ẹnìkọ̀ọ̀kan bá ṣe wà bí nìsìn tí a bá ní láti aago 5 àárọ̀ àná tẹ́ ìdásíkò táa wáyé kálukú wá máa sọ tó sí ìtànà tí ń bẹ̀ kéré pẹ̀lọ́dọ̀ ọlọ́nkọ̀ pamá ìpé kiraman katibi ya'lamuna taf'alun àwọn tí a ń kọ nǹkan bẹ pẹ̀lú wa tí wọ́n tí nǹkan kan sọ wọn lọ bí fídíò ni tó gbọ́n bá play ẹ̀hìn pé lọ́wọ́ ní ìmìnà musulmi láwọ́ àná àṣímọ̀ débì àṣímọ̀ sọlé ẹ̀rì ọlọ́ni wà á tààrà gbogbo rípa ẹnìkọ̀ọ̀kan lórí ilẹ̀ ayé gbogbo ẹ̀lákọ́ wàkúlà ṣe gbogbo nǹkan kọ̀ọ̀kan tí ọmọ ni ẹsẹ̀ láyé ń bí àṣọ iná àwọlọ́bá tọ́jú ẹ̀ hafazina àtọ́jú ẹ̀ síbìkan fi ìmáàmì mubin nínú ìwé tó fojú hàn ní ń pè ní Lawhul Mahfuz gbogbo ẹlọ́n ti kọ síbẹ̀ àti ìwé iṣẹ́ wa tí wọ́n fi ha lọ́rùn níbi àbá kú ọlọ́ni wọ́n fi ha àmàlẹ́kò fi ha lọ́rùn tó bá dáa lè kí àmà wọ́n yọ síta wọ́n kàrùkọ́ ma ká èmì àgbà tèmì ẹ̀nà ọgbà tí kánà tí ọjọ́ yẹn ká ma iṣẹ́ rẹ̀ ẹ̀rí kò sí bọ́ọ̀ kápẹ́ tó láyé ìjọ kan là ń lọ ọ̀kan nínú àwọn àfá ní orílẹ̀-èdè wa àfá àgbà àfá àwọn àfá Ọlọ́run pè wọn sọ́dọ̀ láàrọ̀ àná wọ́n pè bàbá náà ní Sheikh Tahir Uthman Bauchi ẹmà gbọ́ Tahir Bauchi tí wọ́n bá ń sọ́nà àwọn àfá àti wọ́n dàgbà lórílẹ̀-èdè yìí bóyá lẹ́nìkan jù wọn lọ bóyá lẹ́nìkan jù bàbá yẹn lọ lọ́jọ́ orí àfá ńlá ní bàbá yìí láti kékeré làwá ti mọ̀ wọn tí àwọn bàbá wa ń sálẹ̀ wọ́n bí máa ń sọ̀rọ̀ àwọn àfá Òkè Ọya wọ́n máa sọ̀rọ̀ nípa Sheikh Nasiru Kabara wọ́n máa sọ̀rọ̀ nípa Sheikh Gumi wọ́n máa sọ̀rọ̀ nípa Tahir Bauchi wọ́n máa sọ̀rọ̀ nípa wọn àwọn àfá àti mọ́ dákọ̀ fún yín àwọn àfá orílẹ̀-èdè wa ni wọ́n tí wọ́n mú Òkè Ọya dání bá sì máa sọ̀rọ̀ bàbá wa ń bí àwọn bàbá kan bẹ tó pé ẹ̀ lè sọ̀rọ̀ Islam kẹyọ tí wọ́n lẹ̀ ká máa sọ̀rọ̀ bàbá Lágbàjì ká máa sọ̀rọ̀ Tajul Adabi ká máa sọ̀rọ̀ bàbá Kamal bàbá Sheikh Adam Sheikh Murtada Abdulsalam Sheikh Abdul Baqi gbogbo wọn bẹ́ẹ̀ lọ
bàbá wa Ìdásàláti, bàbá wo òkè ààrẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rú wọn lọ. Bí irú àwọn bàbá iná ṣe lókè ọyanú tó Yorùbá ó ṣe, àwọn tí a dákọ wọn lọ ní àjọ jẹ́ lẹ́gbẹ́, ṣùgbọ́n Ọlọ́run ti palẹ̀ àwọn yẹn mọ́, Ọlọ́run ti mú wọn lọ. Inú àtọ́lọ́ ní ó kọ́ sẹ́kù tẹ́mì ẹ̀gùn ni. Àwọn kan ní wọn ò lòdì ní 100 ọdún. Rajulu qarni, àwọn tí a lò sẹ́ntúrù kan lórí ayé. Bàbá ìwá rẹ̀ ó dàbí bàbá Sògìlò lọ́lọ́bá ní fúrújí bàbá lọ́bá ní kẹwọn. Níjọ́ kan bàbá fẹ́ sọ̀rọ̀ Sheikh Abdul Qadir Al-Jilani Al-Jilani, mo wà mẹ́jọ náà bàbá ní kálù ẹ̀mí ọmọ Abdul Qadir láfọ́ ní Súfí, mọ́ mọ́ ní alimu Sunni pé onímọ̀ súnnà ni. Mo wá ń sọ ìmọ̀ tí ń bẹ lára Sheikh Abdul Qadir, da'iya kabir, olùpèpè ní tó tóbi. Fẹ́ pọ̀lọpọ̀ ilé ní Súfí lẹ́ máa pé ó tàṣí pé Ibn Taymiyyah ó ní Sheikh Abdul Qadir ó ní bàrá ó lọ mọ́ kagagá pẹ̀lú Súfí, ó ní ẹlẹ́ Súfí máa ní ẹ̀rì bàjẹ̀wà jọ ń Súfí kìí Súfí tẹ́fíndà nǹkan rẹ̀ kìí tó dáwọn èmí sí bàjẹ́. Bẹ́ẹ̀ náà wá ní bàbá dáa ń sọ ìtọ́ rìbọ́ ṣí ń bí èmì gbà mọ́ ìmọ̀ ni mo gbà mọ́ bàbá yìí. Alim Rabbani onímọ̀ ni ẹni Ọlọ́run ni. Níjọ́ tí ma kọ́ rí bàbá yìí láyé rí, ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ Quran competition tí a máa ń ṣe àkọ́kọ́ ìjánkọ́ sí Nàìjíríà ní Bauchi, tàwà kó àwọn ọmọ lọ láti Sàlẹ́mbí pẹ̀lú lábẹ́ ẹ̀nà kọmúyò, akọ́ ọmọ kan lẹ́kọ̀ọ́ ń bí, akan lóògùn, akan ní Ìbàdàn, akan ní Ọ̀yọ́, akan lọ́sùn, akan lọ́sàn. Mo wá fẹ́ bẹ̀rẹ̀, gbàjá fẹ́ bẹ̀rẹ̀, bàbá iná ní kọ́ wá sọ̀rọ̀ àkọ́sọ. Jọ́nà alamagbe yàn bẹ́, lárabá lọ sọ, ọdún bàbá ìjọmọ̀ lárabá wà lọ. Lárabá dán lẹ́nu ìjọmọ̀ lárabá wà lọ. Gbàtọ́ tí wọ́n ti pé àwọn tó máa lítẹ̀ sí tafsiri ẹ̀ nínú rédíò, nínú tẹlifíṣàn, orí ni. Ibn Kathir agbárí bàbá yẹn ló wà. Kò ní síwò. Bẹ́ẹ̀ tó bá sì kàdísì fún báyìí, ẹ pé onímọ̀ méjì máa dìsì lọ. Àfáà tó tóbi ni, ṣùgbọ́n Tìjàníyà ni. Torí Tìjàní kó ti fi pamá, tó bó wọn àti ṣe Ibrahim ní àsí wọn súnmọ́ra gan. Kódà àwọn kan tó gbé rántẹ̀ tó jánà. Súnmọ́ báyìí wọ́n rẹ̀ irú ó súnfẹ́ wọn kéèyàn fi ìmọ̀, kí a bá sọ pé wọ́n fi ìmọ̀ ṣe súnfí, bàbá ìfìmọ̀ ṣe súnfí ẹ̀ kí é sọ wọ́nranwọ́nran ẹ̀ lè gbọ́ ìsọkúsọ lẹ́nu ẹ̀. Lẹ́yìn náà àfáwùmọ̀ ni látàyé àwọn tàfábàlẹ́wà tó ti já fẹ́sì náà ti máa ń tún ayé ṣe, náà ti máa ń dá sọ̀rọ̀ ìjọba. Bí bàbá Ṣádán ti máa ń dá sọ̀rọ̀ òṣèlú ń bí, tí gómìnà máa ń dá sọ̀rọ̀ òṣèlú ní north, bẹ́ẹ̀ náà bàbá Ìtòrí náà máa ń dá sọ̀rọ̀ òṣèlú. Lẹ́yìn náà ẹ̀ tó wá pé kò sí ṣọ̀kan ni, kò ṣẹlẹ́yàmẹ̀yà, ẹ̀kọ́ sí ni, especially àwọ́dá wọ́n sálẹ̀ ń bí ẹjẹ́ akẹ́kọ̀ọ́ látara àwọn ará òkè ọya. Tẹ́nìkan bá kú sálẹ̀ wáyìí tí ó bá ti sí nínú ìjọ ẹnìkan, wọ́n máa ṣépè fún ni, wọ́n máa pín iná fún ni. Bàbá yìí tó kú lánàá àná, bàbá yìí kú, ẹ lọ wo àwọn àtìzálà, toríkà àtìzálà jọ máa ń jà nọ́ọ̀tì ni. Ẹ wá wo ìròyìn táwọn ìzálà sí fún bàbá yìí, ẹ wo àwọn lẹ́tà tí wọ́n kọ́ńpa rẹ̀ tí wọ́n ti lọ kí àwọn ẹbí wọn, tẹ́tọ̀ kí àwọn ẹbí wọn pé kò irú ẹ̀ wọ́n pẹ́ẹ̀ tó ń pèpè sí ṣọ̀kan ni èyàn dáadáa ní tí wọ́n ròyìn ẹ̀rùyẹn tó ipá wà níbi ní ìpè láàmà fẹ́ránṣẹ́ sí. A ní tó kó sínú Súfí, a ní mùtẹ́dì ní òkè ọya inú àlọlẹ̀ lábáwá, àwọn ọmọ sí wọn ránṣàlẹ̀ bí ẹn bá ti kú ní tó bá kú ó kú àtọwọn ọlọ́ọ̀bá rẹ̀. Mùsùlùmí sì ní agbọ́mọ́sàdúwà fún Mùsùlùmí ni ẹ bá jẹ́ Mùsùlùmí láti sàdúwà fún ọ̀rọ̀ wa ìlànà wá papọ̀ ọkọ̀ papọ̀ àbọ̀ síbẹ̀. Bàbá yìí wá lápá lórí láyé gan,
bàbá bí ma ọmọ ìtọ́ bàbá bí ọmọ 77 wọ́n sì fẹ́ yàwó kan láìpẹ́ bàbá táwọn fẹ́ yàwó kan láìpẹ́ àwọn ọmọ jẹ́ 199 àwọn ọmọ 199 gbogbo náà sí alùkánù sórí gbogbo ní alùkánù kúlù hamlatul Qur'an kẹlìbá mọ̀ ẹ̀ẹ́dẹ́ sọ́rọ̀ ẹ̀kẹ́sẹ̀ ẹ̀yẹ kékeré kò sí pẹ́ tí ó lọ múra tó dé kò pẹ́ sí ìsìnyà lọ múra tó dé lánàá tí mi àti àfáwàṣẹ́ àbúrámánì sọ̀rọ̀ wọ́n náà ẹ̀sẹ̀ tí múra dé ní ìṣẹ́rẹ̀ náà ló tó sí gbẹ̀yìn Ọlọ́run bá ní forí jìn o Ọlọ́run bá ní kẹ́ o bá ní pàṣẹ wọn rẹ́ o àwọn ẹbí wọn lọ bá ní rọ̀ wọn lójú Ọlọ́run jọjọ́ ní sọ́rọ̀ wọn ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة وقنا عذاب النار الله أكبر